ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣọjọ́ Thursday May 21 ọdún 2026 ìtàwà nù èyí. Mo kí Ọlọ́run bá mo ṣèbò Olódùmarè, ìbà kọ́dá ayé, ìbà ṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tó ń tàyàn mọ́. Mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òwúlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí, ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kan yan Aries tàbí láàrin March 21 sí April 20. Ọjọ́ tòní ọjọ́ oríire ló jẹ́, ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú ló jẹ́ pẹ̀lú. Tẹ́ bá jí lówó ọjọ́ tòní inú yín á dùn, ara yín á yá gágá. Tí ìdùnnú tayọ̀ lẹ máa fi jí lọ́jọ́ tòní, tínú yín á dùn láti inú wá lórí àwọn nǹkan tẹ́ ń ṣe lásìkò yìí. Àsìkò oríire lọ́jọ́ tòní jẹ́ ọjọ́ tó ṣe pé gbogbo nǹkan tẹ́ bá fọwọ́ bá pátá ló máa dún fún yín. Gbogbo akitiyan tẹ́ bá ṣe pátá ló máa jọ lọ́jọ́ tòní. Kò ní sí wàhálà, kò ní sí ìdààmú rárá lọ́jọ́ tòní o. Ẹ máa rí nǹkan dùn, ẹ máa rí nǹkan ayọ̀ dáadáa. Àwọn nǹkan tẹ́ ń ṣe pátápátá gbogbo ẹ̀ ló máa peléke sí, gbogbo ẹ̀ ló máa ní dàgbàsókè sí lọ́jọ́ tòní. Opportunity máa wọlé lọ́tùn lósì fún yín lọ́jọ́ tòní. Ẹ máa láǹfààní àti prove talent yín dáadáa lọ́jọ́ tòní. Ẹ máa láǹfààní àti ṣàkitiyan yín dáadáa lọ́jọ́ tòní, tó sì jẹ́ pé gbogbo nǹkan tẹ́ bá ṣe pátápátá gbogbo ẹ̀ ló máa jẹ yín lọ́wọ́. Gbogbo ìtẹ́ bá lù pátá ló máa dún. Gbogbo ìtí ẹ bá ń fà pátá lẹ́ni látò ìtẹ́ bá sì lé lọ́jọ́ tòní, ó sì di dandan kí ẹ rí bá láṣẹ Èdùmàrè. Níbikíbi láyè káyè lọ ti máa ní lágbájá mọ nǹkan tó ń ṣe. Gbogbo nǹkan tẹ́ bá ń ṣe pátápátá báyìí ló máa fi ní lágbájá yìí mọ̀ ṣe púpọ̀ púpọ̀, lágbájá yìí dá nídìí iṣẹ́ púpọ̀ púpọ̀. Ẹ máa ní talent dáadáa lọ́jọ́ tòní, ẹ máa wà creative dáadáa lọ́jọ́ tòní. Creativity yín àti talent yín yẹn lò ní gbogbo ọ̀nà. Ẹ lò lọ́nà tó máa gba àwọn ìgbésí ayé yín lọ́wọ́ dáadáa. Ìbáṣepọ̀ yín àtàwọn èèyàn máa dára. Ẹ̀yin àti ìyàwó ìbáṣepọ̀ yín á lọ dáadáa. Ẹ̀yin àtọkọ ìbáṣepọ̀ yín á lọ dáadáa. Ẹ̀yin àtọ̀gá níbi iṣẹ́ ìbáṣepọ̀ yín á lọ dáadáa. Kódà ó ṣeé ṣe kí wọ́n tún fẹ́ gbóríyìn fún yín dáadáa níbi iṣẹ́, kó fẹ́ reward yín pẹ̀lú nǹkan kan gbé lágbájá. Mo gbà kíní mo fi dá ẹ lọ́lá. Gbà kíní mo fi fún ẹ promotion. Tó sì jẹ́ pé látara títẹpá mọ́ṣẹ́ yín làwọn àǹfààní yìí ti lè wọlé. Ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní ẹ máa rí dùn, ẹ máa rí ayọ̀ dáadáa. Tí ilé òní àfi ṣó pátápátá kò sí wàhálà rárá. Èrè wá wọlé fún yín lénìí. Iṣẹ́ náà lọ dáadáa. Relationship yín náà lọ bó ṣe yẹ kó lọ. Aago 3 kù ogún ìṣẹ́jú ní ọ̀sán sí aago 4 kù ogún ìṣẹ́jú ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ gold sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ èrùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20. Ọjọ́ tòní ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀, ọjọ́ oríire ló jẹ́. Ọjọ́ tó ṣe é pọ̀pọ̀lọpọ̀ yín á máa gbé nínú bí kẹ́ ṣe àwọn kankan nínú ilé lọ́jọ́ tòní o. Bí kẹ́ ṣe àwọn àtúnṣe ilé lọ́jọ́ tòní. Bí kẹ́ tún ra nǹkan sínú ilé sí, àbí kẹ́ ṣe nǹkan fún mọ̀lẹ́bí láti lè tún fi hàn wọ́n lọ́wọ́ lọ́jọ́ tòní. Gbogbo ọ̀rọ̀ ilé àti mọ̀lẹ́bí ló máa lọ́kàn yín dáadáa lọ́jọ́ tòní o. Tọ́pọ̀lọpọ̀ yín ó sì máa ṣàwọn nǹkan tó ṣe pé amẹ́nubà yìí, ìmí inú yín á tún lè ṣe dáadáa lọ́jọ́ tòní. A rí dírí pé ibi tí kíní wà kọ́ ló yẹ kó wà. A ní àwọn kankan sí nínú ilé tó yẹ ká tó rà sí. Ọ̀pọ̀lọpọ̀ àìdí àyẹn ló máa wá sí yín lọ́kàn lọ́jọ́ tòní, tó sì jẹ́ pé tí ẹ bá tẹ̀lé bẹ́ẹ̀, eléyìí máa bí ìrọ̀rùn fún yín, á bí fọkànbalẹ̀ fún yín, á bí káwọn àlejò kan rí inú ilé yín kọ̀ wọ́n pé lágbájá ìyá ó tiẹ̀ ilé ti yàtọ̀ o, ilé tó ti dára sí o. Á dùn gbà àlejò dáadáa. Àyíká bíkíbi tẹ́ bá wà, ilé ni àbí níbi iṣẹ́, rí dájú pé ó wà ní ìmọ́tótó, torí ìmọ́tótó lọ́jọ́ tòní ó ṣe yẹ kó bí àǹfààní fún yín, kó bí opportunity fún yín. Ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní tẹ́ bá wà nílé, ó ṣeé ṣe kí ẹ ríre gbámú láti ilé ju kí ẹ wà lóde lọ. Ẹ̀yin tẹ́ bá sì lọ sí ibi iṣẹ́, àyíká ibi iṣẹ́ yẹn rí dájú pé ó wà ní ìmọ́tótó. Ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ nílé lọ́jọ́ tòní, ẹ máa rí opportunity dáadáa ní àyíká ilé yín lọ́jọ́ tòní. Kò sí wàhálà, kò sí ìdààmú rárá lọ́jọ́ tòní o. Iṣẹ́ yín á lọ dáadáa lénìí, relationship yín á lọ dáadáa. Iriwó náà wọlé fún yín ní ọjọ́ ti tòní pẹ̀lú aago 5 kù ìṣẹ́jú 10 ní ìrọ̀lẹ́ sí aago 6 kù ìṣẹ́jú 10 ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ light yellow sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21. Ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú lọ́jọ́ tòní jẹ́. Ọjọ́ oríire lọ́jọ́ tòní sì jẹ́ pẹ̀lú ọjọ́ ìjọyọ̀ tó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ yín ọ̀rọ̀ ẹnu yín báyà fìdí múlẹ̀ dáadáa. Ọ̀rọ̀ ẹnu yín á kún fún adùn, oyin, tó sì jẹ́ pé gbogbo ọ̀rọ̀ tẹ́ bá sọ pátápátá gbogbo èèyàn máa gbà tiẹ̀ púpọ̀ o. Ọ̀rọ̀ tẹ́ bá sọ sétí èèyàn báyìí lénìí báyìí wọ́n á gbà gidi gan ni. Ó dára kẹfì ní béèrè oore, kẹfì ní béèrè ìrànlọ́wọ́, kẹfì ní béèrè àánú. Ó ṣeé ṣe kẹ́ ẹ ráàánú gbà látọ̀dọ̀ àwọn èèyàn tó súnmọ́ yín lọ́jọ́ tòní. Ìbáṣepọ̀ yín àti àwọn ẹ̀gbọ́n àbàbò yín á dán mọ́rán dáadáa. Ẹ máa rí support kan látọ̀dọ̀ wọn tó ṣe pé á mú kí inú yín dùn, á mú kí ayọ̀ yín kún, tá tẹ́ yín lọ́rùn dáadáa lọ́jọ́ tòní. Nǹkan tó bá ń ṣe yín pátápátá ẹ má fi bò lọ́jọ́ tòní o. Ẹ sọ̀rọ̀ jáde. Ọ̀rọ̀ sísọ lẹ ní ìdílé ní. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ nǹkan fúnra yín ṣe jẹ́ zodiac sign tó ṣe pé ọ̀rọ̀ sísọ kì í wọ yín rárá. Ẹ lo ọ̀rọ̀ sísọ lọ́jọ́ tòní. Ohun tó bá ń ṣe yín ẹ má fi sábẹ́ ahọ́n rárá.
ẹ ṣàlàyé síta ń bí lágbájá báyìí ló ń ṣẹlẹ̀, tàmẹ̀dù báyìí ló ń ṣẹlẹ̀, ràn mí lọ́wọ́ lórí nǹkan báyìí, wọ́n á ràn yín lọ́wọ́. Ẹ máa rí ìrànlọ́wọ́ lọ́jọ́ tòní. Ọwọ́ tó ń jó yín má ṣe kì wá bí aṣọ rárá lọ́jọ́ tòní. Ẹ béèrè ìrànlọ́wọ́ lọ́jọ́ tòní. Kò sí wàhálà, kò sí ìdààmú. Ẹ bá lè fẹnu yín béèrè oore lọ́jọ́ tòní, dandan ni kórí wá yín rí lọ́jọ́ tòní o. Lọ́jọ́ tòní á wá lọ dáadáa. Iṣẹ́ á lọ dáadáa, relationship yín náà á lọ dáadáa. Ẹ̀yin tẹ́ ń jẹ́ tajàtajà, ẹ polówó ọjà dáadáa lénìí. Ẹ fẹnu pọ́n ọjà yín lé kẹ́ lè rí iṣẹ́ dáadáa ní ààyè iṣẹ́ lọ́jọ́ tòní. Ọ̀pọ̀lọpọ̀ yín sì rèé bí a ti ṣe sọ, ẹ máa ráǹfààní látọ̀dọ̀ èèyàn tó súnmọ́ yín, bóyá bí àbúrò àbí ẹ̀gbọ́n lọ́jọ́ tòní. Abádùrótì kan ẹ máa rí lọ́jọ́ tòní látara pé ẹ bu ẹnu. Ẹ máa rí àǹfààní kan lọ́jọ́ tòní. Ìyí wá wọlé fún yín lọ́jọ́ tòní pẹ̀lú aago 10 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 11 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀. Èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi agbára cancer tàbí láàrin June 22 sí July 22. Ọjọ́ tòní ọjọ́ oríire ló jẹ́, ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú ló jẹ́. Àwọn nǹkan tí ẹ̀ ń ṣe tẹ́ tí ń wò pé nǹkan yóò yẹ kó mówó wọlé, ó máa mówó wọlé lọ́jọ́ tòní. Ẹ máa ráǹfààní látara títẹpámọ́ṣẹ́ yín dáadáa lọ́jọ́ tòní, látara nǹkan tẹ́ ẹ ti ń ṣe láti bí ijọ́ 2 mẹ́ta sẹ́yìn. Ẹ máa bẹ̀rẹ̀ sí ráǹfààní, ẹ máa bẹ̀rẹ̀ sí rí àwọn rìsọ́ọ̀tì kọ̀ọ̀kan lórí ẹ̀. Àsìkò ìjásìkò tó ṣe é pọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa fálẹ̀ mọ́, mo fẹ́ ra gbá, mo fẹ́ ra mo fẹ́ ra kòkò bàbá aṣáṣùn. Ọ̀pọ̀lọpọ̀ yín á máa kówó lórí àwọn kọ̀ọ̀kan lásìkò yìí tó sì jẹ́ pé àwọn nǹkan tẹ́ ń kówó lé lórí ó jẹ́ àwọn nǹkan tó dára. Ìbá dára kí ẹ tún invest lásìkò yìí. Investment tẹ́ bá tún ṣe lásìkò yìí àbí ìtẹ́ ti ṣe láti ijọ́ mẹ́ta, ẹ tún lè jàn mọ́. Bóyá ẹ rajà kan sílẹ̀ ni ẹ tún lè rajà kan lọ́jọ́ tòní. Investment tẹ́ bá ṣe lásìkò yìí ẹ máa padà kéré ẹ̀ dáadáa ní ọjọ́ iwájú. Àsìkò oríire lásìkò yìí jẹ́ láti fi fowó dè nǹkan mọ́lẹ̀, láti fi ṣòwò ṣe nǹkan tó ṣe pàtàkì. Ọjọ́ tòní jọjọ́ tí ó dára púpọ̀ fẹ́yìn tẹ́ ń lò ràwẹ́ tó ṣe pé income lè wọlé láti ibikíbi, ire lè wọlé láti ibikíbi, pàápàá látara títẹpámọ́ṣẹ́ yín dáadáa. Ó ṣe ṣe kẹ́rẹ́rẹ́ gbámú dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ ìwúgbò nǹkan tó máa wà lọ́kàn sí yín náà ò lè kọjá owó, kò lè kọjá opportunity, kò lè kọjá kẹ́gílé kọ́kẹ́rí mọ́tò kàkẹ́ àwọn nǹkan ní lóríṣiríṣi, kò lè kọjá bẹ́ẹ̀ o. Ọjọ́ tòní ọjọ́ oríire ló jẹ́. Tíṣẹ́ á lọ dáadáa, tí relationship yín náà á lọ dáadáa. Ire ó ràn àwọ̀dẹ fún yín lọ́jọ́ tòní pẹ̀lú aago 12 kù ogún ìṣẹ́jú láàárọ̀ sí aago 1 kù ogún ìṣẹ́jú ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ lime green sì jẹ́ kọ́lọ̀. Èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ iná tó gbóná rere Leo tàbí láàrin July 23 sí August 22. Ọjọ́ tòní ọjọ́ oríire ló jẹ́, ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú ló jẹ́. Bó tilẹ̀ jẹ́ pé miss day bákan bákan ni, ṣùgbọ́n positivity ọjọ́ tòní tún ju negativity ọjọ́ tòní lọ. Iṣẹ́ á lọ dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ ìjọ tó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa rí àǹfààní àti ìrìn àjò. Ìrìn àjò á wà lẹ́sẹ̀ yín lọ́jọ́ tòní. Àwọn ìmọ̀ kan wà tẹ́ fẹ́ mọ̀ gan tó ṣe é pé ní dandan ẹ máa rí àwọn ìmọ̀ yẹn tó sì jẹ́ pé àwọn ìmọ̀ yẹn máa ràn yín lọ́wọ́. Àwọn idea tẹ́ fẹ́ mọ̀ yẹn á ràn yín lọ́wọ́ lọ́jọ́ tòní. Èèyàn kan lè fún yín lámọ̀ràn lórí nǹkan tó ń jó yín lára láti bí ijọ́ mẹ́ta tẹ́ tí wọ́n pé ta ló lè fún mi lámọ̀ràn, ta ló lè ràn mí lọ́wọ́. Ó ṣeé ṣe kí èèyàn fún yín lámọ̀ràn lọ́jọ́ tòní, tàbí kí ẹ gba information kan lọ́jọ́ tòní tó ṣe pé á tẹ́ yín lọ́rùn, á bí kí nǹkan tó ń ṣẹlẹ̀ lásìkò yìí kó solve. Ọ̀pọ̀lọpọ̀ yín sì rèé tẹ́ bá jí lówùúrọ̀ ọjọ́ tòní, inú yín á dùn, ara yín á yá gágá. Ẹ máa jí pẹ̀lú hope wípé nǹkan tó ń ṣẹlẹ̀ lásìkò yìí ó dàbí ìgbà pé nǹkan máa lọ dáadáa, ó dàbí ìgbà pé relationship wa máa balance, ó dàbí ìgbà pé àǹfààní máa wọlé dáadáa. Ẹ máa bẹ̀rẹ̀ sí ní hope, ẹ máa jí pẹ̀lú hope dáadáa ní ọjọ́ ti tòní. Ìjíǹjí tẹ́ sì jí lénìí náà, ara yín á yá gágá, ara yín á yá gágá láti tẹpámọ́ṣẹ́. Títẹpámọ́ṣẹ́ tẹ́ bá dẹ̀ ṣe lọ́jọ́ tòní fún self improvement ní, fún ìdàgbàsókè ara yín báyìí. Òun náà ni, torí ìdàgbàsókè ara yín ló máa jẹ yín lógún jù lásìkò yìí. Bí káyé yín dára, bí káyé yín ní ìtumọ̀, bí kí gbogbo nǹkan tí ẹ̀ ń fojú sùn lé lórí kó wọlé fún yín ló máa rí. Ó sì máa rí bẹ́ẹ̀ pẹ̀lú ògo t'Ọlọ́run Ọba. Tó opportunity á wọlé dáadáa lọ́jọ́ tòní. Àwọn èèyàn á dúró tì yín dáadáa lọ́jọ́ tòní. Àwọn nǹkan tẹ́ bá ń ṣe ní iṣẹ́ ó máa go viral dáadáa lọ́jọ́ tòní, táwọn èèyàn máa bá yín dúnàádúrà lé lórí dáadáa púpọ̀ lọ́pọ̀lọpọ̀. Ọjọ́ tòní tún jọjọ́ tó ṣe é pé ẹ máa rádúró tí àwọn èèyàn tó rọ̀gbà yín ká. Àwọn èèyàn á fẹ́ fún yín ní àmọ̀ràn, àwọn èèyàn á fẹ́ bá yín rojọ́ dáadáa lọ́jọ́ tòní. Support á wá láti ibikíbi lọ́jọ́ ti tòní tó ṣe é pé àwọn tẹ́jọ́ ń bára ṣe báyìí ẹ máa ráǹfààní jẹ látara wọn. Ó ṣeé ṣe kọ́rẹ́ yín tún lé kan sí lọ́jọ́ tòní gan pẹ̀lú. Ẹ tún rẹ́ni tó ṣe é pé á tún á ràn yín lọ́wọ́ tó ṣe é pé ẹni náà á wá, tó jẹ́ pé ẹni lè jẹ́ àwọn ọ̀rẹ́ tó ṣe é pé wọ́n máa wọlé sínú ayé èèyàn, tó sì jẹ́ pé kò ní pẹ́ tí wọ́n á tún fi ní wọ́n ń fìyàn lẹ̀. Àsìkò oríire lásìkò yìí jẹ́ fọ́pọ̀lọpọ̀ yín tẹ́ ń lò ràwọ̀ yìí. Ó kàn jẹ́ pé ó ṣeé ṣe kí relationship issue àbí tension relationship díẹ̀ kó fẹ́ wáyé títí dé bí nǹkan bí ọwọ́ ọ̀sán ọjọ́ tòní, tó jẹ́ pé ìfàǹfà díẹ̀ lè wáyé láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín. Olólùfẹ́ yín lè wà tó ṣe pé ó lè máa tẹ́ yín lọ́rùn ní ọjọ́ ti tòní, tàbí kẹ́ máa respect àwọn nǹkan kan tó ṣe é pé ó yẹ kó olólùfẹ́ yín ṣe tó ṣe é pé wọn ò wá ṣe, tẹ́ ilé ìfẹ́ bí kí ọkàn yín fẹ́ rí bákan lọ́jọ́ tòní. Ṣùgbọ́n yàtọ̀ sí yẹn kò sí wàhálà, kò sí ìdààmú rárá. Gbogbo nǹkan á lọ dáadáa, iṣẹ́ á lọ dáadáa, relationship yẹn á lọ dáadáa. Ó kàn jẹ́ pé láàárọ̀ títí di bí nǹkan bí ọwọ́ ọ̀sán ó lè rí bákan, ṣùgbọ́n lẹ́yìn ìgbà yẹn á padà lọ dáadáa. Bẹ́ẹ̀ sì ni owó náà lè wọlé fún yín dáadáa lénìí. Pàápàá opportunity láti ilẹ̀ òkèèrè, opportunity láti ìlú òyìnbó á wọlé fún yín dáadáa ní ọjọ́ tòní.
aago 6:30 láàárọ̀ sí aago 8:10 láàárọ̀ jẹ́ àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22 ọjọ́ tòní. Ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú ló jẹ́, ó sì lè jẹ́ pọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa bẹ̀rẹ̀ sí feel àwọn feelings kan bí ẹ fẹ́ máa blame ara yín lórí àwọn kankan ni, bóyá ẹ fẹ́ máa ronú àròjinlẹ̀ lórí àwọn kankan ni, spirit yín máa bẹ̀rẹ̀ sí high, àwọn kan máa bẹ̀rẹ̀ sí sọ sí yín lọ́kàn pé lágbájá nǹkan yìí báyìí ló yẹ kó ṣe, báyìí ló yẹ kó tọ́. Spirit yín á dàbí ìgbà pé ó tún ń lọ jìnnà ju bí ó ṣe yẹ lọ, tàbí kẹ́ máa ronú àwọn ìrònú kan lọ́jọ́ tòní. Ẹ ní ìdá ti ronú rárá, ẹ ní ìdá ti rò kan rárá. Ẹ lè ronú nípa nǹkan dáadáa, kò sí wàhálà. Ẹ lè ronú nípa pé mo fẹ́ kọ́ mansion, mo fẹ́ ra mọ́tò, mo fẹ́ kọ́lé mọ́lé, mo fẹ́ ṣe àwọn nǹkan tí ẹgbẹ́ ń ṣe. Ẹ lè ronú nípa àwọn nǹkan wọ̀nyẹn kẹ́sì bẹ̀rẹ̀ sí plan lé lórí, kò sí wàhálà. Lọ́jọ́ tòní ẹ lè fi plan. Ó kọ́ dára kí ẹ gbọ́ ohun tó ń sọ sí yín lọ́kàn lénìí ni. Ó dára kí ẹ sọ pé bóyá ẹ fẹ́ gbàmọ̀ràn lágbájá, ẹ fẹ́ gbàmọ̀ràn tàbí pàápàá àmọ̀ràn rẹ̀. Kò dára láti gbàmọ̀ràn rẹ̀ rárá lọ́jọ́ tòní o. Àmọ̀ràn ara tí yín gangan ni kí ẹ tẹ̀lé. Ó ṣeéṣe kọ́pọ̀lọpọ̀ yín lá àwọn àlá kan ní ọjọ́ ti tòní. Àwọn àlá tẹ bá sì láyà àlá tó máa ní ìtumọ̀ sí ìgbésí ayé yín gidi gan ni àwọn àlá yìí jẹ́, tó sì jẹ́ pé tẹ bá tẹ̀lé àwọn nǹkan tí ọkàn yín bá yín sọ spiritually, ó ṣeéṣe kó ràn yín lọ́wọ́ dáadáa ní àsìkò tí ẹ wà yìí. Èyí dára púpọ̀ láti fi ṣe prayer, láti fi àkókò láti fi ṣe prayer. Èyí dára púpọ̀ láti fi ṣe wo nǹkan tó jẹ mọ́ spiritual work. Spiritual activity tẹ bá ṣe lásìkò yìí ó máa jẹ́ fún yín. Ìbàjẹ́ ìyọ̀nù lẹ ṣe ó máa jẹ́ fún yín. Ìbàjẹ́ àṣírí bíbò, ìbàjẹ́ ṣé àánú. Èyí tó yẹ pé ṣé ò kì í jẹ́ lára yín tẹ́lẹ̀, ẹ lè seize opportunity àsìkò yìí láti fi ṣáájú síra yín. Ẹ sì lè ṣe ìwádìí lónírúurú nípa ìdàgbàsókè ayé yín náà lásìkò yìí, torí ohun tó ṣeéṣe kó jáde náà ni lórí ìdàgbàsókè ayé yín. Bóyá lágbájá ayé ò ní pẹ́ dá, lágbájá nǹkan báyìí ni wàá ṣe tí nǹkan á fi lọ dáadáa. Ẹ láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161 fún ìwádìí onírúurú. Ọjọ́ tòní kò ní sí wàhálà rárá. Tẹ bá lè control mood yín, torí ọ̀pọ̀lọpọ̀ míì nínú yín náà ṣeéṣe kó ní mood swing, ṣùgbọ́n nǹkan tó máa wà lọ́kàn yín jù bí ìgbà pé nǹkan yẹ kó ti máa lọ dáadáa, nǹkan yẹ kó ti máa ṣe dáadáa. Plan wo mo fẹ́ nílé lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan yẹn láti máa wà lọ́kàn yín jù lọ́jọ́ ti tòní. Ẹ bá ráyè fàlẹ́ mọ̀ṣẹ́ iṣẹ́ lọ dáadáa. Relationship yín náà lọ bó ṣe yẹ kó lọ. Èrè owó náà wọlé fún yín lénìí pẹ̀lú aago 8:10 láàárọ̀ sí aago 10:05 láàárọ̀ jẹ́ àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ light yellow sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra tàbí láàrin September 23 sí October 22 ọjọ́ tòní. Ọjọ́ oríire, ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú ló jẹ́. Ọjọ́ tó ṣe pé ẹ máa rí àwọn support, àwọn tó jẹ́ bí ọ̀rẹ́, àwọn tó jẹ́ alásùnmọ̀ yín wọ́n á dúró tì yín gbágbágbá. Á support yín dáadáa lọ́jọ́ tòní. Á dàbí ìgbà pé ẹ̀yin gangan ni ìyẹ́lẹ́gbẹ́ lọ́jọ́ tòní, torí àwọn èèyàn máa dúró tì yín. Á dàbí ìgbà pé ẹ tún ní family nínú ọ̀rẹ́, ẹ tún ní ọ̀rẹ́ nínú family. Bẹ́ẹ̀ ló máa rí lọ́jọ́ tòní. Àwọn èèyàn máa support yín dáadáa lórí nǹkan kí nǹkan. Ẹ lè connect pẹ̀lú àwọn ọ̀rẹ́ yín dáadáa lọ́jọ́ tòní, ẹ lè bá wọn ṣe. Ẹ lè pa àwọn tó súnmọ́ yín, family and friend, ẹ lè bá wọn ṣe dáadáa lọ́jọ́ tòní. Bí bá wọn ṣe lénìí, ó ṣeéṣe kó bí àǹfààní, kó bí rere. Ọ̀pọ̀lọpọ̀ yín tí ẹ máa ráǹfààní gbà látara ọ̀rẹ́ àbí family kan ní ọjọ́ ti tòní. Tẹ́lẹ̀ tí máa bí ìdùnnú tàbí ayọ̀ tó pọ̀ fún yín. Support tẹ máa rí lénìí á put to smile sí ẹnu yín dáadáa. Ẹ máa rẹ́rìn músẹ́ lọ́jọ́ tòní. Ọjọ́ oríire ló jẹ́, kò sí wàhálà, kò sí ìdààmú. Iṣẹ́ á lọ dáadáa. Tẹ bá nílò support ẹnikẹ́ni ẹ lè béèrè fún lénìí, kò sí problem. Ẹ má dá nìkan ṣe ilé ayé, ẹ má dá nìkan ṣe nǹkan lọ́jọ́ ti tòní. Ẹ connect pẹ̀lú àwọn èèyàn bẹ́ẹ̀ ṣe wà social náà lẹ máa wà social gan lọ́jọ́ tòní. Ọ̀pọ̀lọpọ̀ yín á dàbí kẹ́ bá àwọn èèyàn ṣe, kẹ́ free ara yín pẹ̀lú àwọn èèyàn, kẹ́ bá lágbájá ṣe tàmẹ́dù ṣe, kẹ́ bá làkàṣègbè ṣe lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ ló máa rí. Relationship yín á wá lọ dáadáa. Èrè owó náà wọlé fún yín lénìí pẹ̀lú aago 10:05 láàárọ̀ sí aago 12:20 ní ọ̀sán jẹ́ àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22 ọjọ́ tòní. Ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú ló jẹ́ pàápàá lórí ọ̀rọ̀ career yín. Ẹ máa rí ìdàgbàsókè níbi iṣẹ́ yín dáadáa lọ́jọ́ tòní o. Ẹ̀yin tẹ́ jẹ́ contractor, ó ṣeéṣe kí wọ́n fún yín advance payment kan lénìí gbé lágbájá gbà. Ẹ máa báṣẹ́ lọ. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa rí gbámú lénìí. Ẹ̀yin tẹ́ jẹ́ ìtajà gbogbo nǹkan tẹ́ ń ṣe tó mọ́ wọlé fún yín pátápátá, gbogbo ẹ̀ ló máa ní ìdàgbàsókè dáadáa lọ́jọ́ ti tòní. Gbogbo ẹ̀ lẹ máa bẹ̀rẹ̀ sí rí àwọn àǹfààní ṣe dáadáa nídìí ẹ̀ lọ́jọ́ tòní. Ọjọ́ ìkíńṣọjọ́ mẹ́lẹ̀, opportunity èyí tó bá wọlé ẹ grab ẹ̀ ló dára. Ẹ má jókòó tẹ́tẹ́rẹ́, ẹ má ṣiṣẹ́ pé wo jẹ́ kí n sùn jàre, wo jẹ́ kí n relax jàre. Ìrìn iṣẹ́ gùn jẹ̀mí èèyàn lọ. Ìyẹn gbọ́dọ̀ sínú dictionary yín lásìkò yìí, kò tiẹ̀ fi ti yín lásìkò yìí rárá. Ẹ fàsìkò yìí fálẹ̀ mọ́ṣẹ́. Ẹ ṣẹ́ tẹ bá fálẹ̀ mọ́ lásìkò yìí, ó máa tún bí kí ẹ tún ní ipò tó tún tayọ sí láwùjọ lásìkò yìí. Àsìkò yìí jásìkò tó dára púpọ̀ kẹ́ fi fálẹ̀ mọ́ṣẹ́. Ẹ ṣe prayer kí iṣẹ́ tẹ̀ ń retí yẹn kó wọlé fún yín. Nínú òṣìṣẹ́ ìjọba náà iṣẹ́ yín á lọ dáadáa. Ẹ ṣiṣẹ́ yín ní perfect way lọ́jọ́ tòní.
ọ̀pọ̀lọpọ̀ yín náà iṣẹ́ náà ló máa wà lọ́kàn yín rẹpẹtẹ tó sì jẹ́ pé tẹ́ bá falẹ̀ mọ́ṣẹ́ dáadáa lénìí á bí àǹfààní fún yín á bí ire fún yín láwọn ọjọ́ tí à ń wò lọ́ọ̀kan yìí. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ lè rajà sí lọ́jọ́ tòní, ẹ lè tún jẹ́ kí business yín tún gbòòrò sí lọ́jọ́ tòní nípasẹ̀ pé bóyá ẹ tún kọ́ facility sí, bóyá ẹ tún kọ́ warehouse sí àbí àwọn nǹkan tó ṣe pé ẹ lè ṣe láti tún fi improve iṣẹ́ yín ní àsìkò yìí. Kò sí wàhálà rárá, iṣẹ́ yẹn á wá lọ dáadáa. Relationship yín náà lè lọ bó ṣe yẹ kó lọ, ire ó náà wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní. Aago 12 kọjá 20 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 3 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ olive green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22. Ọjọ́ tòní ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú ló jẹ́, ọjọ́ tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ yín máa rí àǹfààní opportunity ìrìn àjò ilẹ̀ òkèèrè lásìkò yìí. Ìdíyàn ò ní mọ́lé rárá lọ́jọ́ tòní, bí kẹ́ jáde bí kẹ́ kúrò nílé ló máa rí, bí kẹ́ free ara yín. Freedom yẹn báyìí lẹ́yìn máa wá púpọ̀ lọ́jọ́ ti tòní. Ọjọ́ tòní jẹ́ tó ṣe pé gbogbo nǹkan tẹ́ bá dáwọ́lé pátápátá ló máa yọrí sí rere. Akitiyan tẹ́ bá ṣe pátápátá lénìí á rí bí ẹ ṣe ń fẹ́ o. Àwọn èèyàn á gba ti yín dáadáa púpọ̀ tẹ́ bá tiẹ̀ kọ́kọ́ jí náà ẹ máa jí pẹ̀lú inú dídùn àtàrà yíyá gágá. Gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe lénìí pátá bí ìgbà bí kẹ́ ṣe àwọn nǹkan tá tẹ́ yín lọ́rùn ló máa rí. Iṣẹ́ ni gbogbo nǹkan ni gbogbo á lọ dáadáa bó ṣe yẹ kó lọ, kò ní sí wàhálà, kò ní sí ìdààmú. Àǹfààní á wọlé fún yín, kódà ire lè wọlé fún yín látara iṣẹ́ tẹ̀ ń ṣe dáadáa ní ọjọ́ tòní tó ṣe pé ire náà á jèrè àjẹmọ́nú, á jèrè ìdùnnú, á jèrè ayọ̀. Àǹfààní sì lè wá látọ̀nà jíjìn. Ọ̀pọ̀lọpọ̀ yín máa gbọ́ròyìn ayọ̀ lọ́jọ́ tòní torí ó ti di dandan kọ́pọ̀lọpọ̀ yín gbọ́ròyìn ayọ̀. Ìròyìn ayọ̀ yìí á jẹ́ tó ṣe pé á mú kí inú yín dùn, á mú káyọ̀ yín kún. Ìbá jẹ́ béńbé níbí, ìbá jẹ́ púpọ̀ níbí, ìròyìn ayọ̀ máa wọlé fọ́pọ̀lọpọ̀ yín ní ọjọ́ ti tòní. Ẹ dúpẹ́ fọ́lọ́run bá fóore tó fẹ́ ṣe yín lọ́jọ́ tòní torí ó yá wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní. Kò ní sí wàhálà, kò ní sí ìdààmú, iṣẹ́ á lọ dáadáa. Relationship yẹn á lọ dáadáa, owó náà wọlé lénìí bí a ti ṣe sọ. Aago 3 kù 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 5 kù ìṣẹ́jú 10 ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ brown sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19 ọjọ́ tòní. Ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú ló jẹ́, ọjọ́ ìyípadà ló jẹ́, ọjọ́ tó ṣe é pọ̀pọ̀lọpọ̀ yín máa bẹ̀rẹ̀ sí fíìlì àwọn ìyípadà kan. Àṣé bí ìgbà pé kẹ́kọ̀ọ́ kọ́kọ́ ronú jinlẹ̀ nípa ìgbésí ayé yín náà, ẹ wàá rò jinlẹ̀ pé báwo ni ìgbésí ayé mi ṣe fẹ́ lọ, ọ̀nà mo fẹ́ ìgbà tí n bá fi dára. Àrònú jinlẹ̀ yẹn ó ṣeéṣe kí ó wá bí nǹkan rere, ó ṣeéṣe kó bí nǹkan tó tayọ. Ẹ kẹ́fìn àwọn nǹkan tí rònú jinlẹ̀ fẹ́ bí, nǹkan tó bá bí fún yín báyìí ẹ tẹ̀lé, nǹkan yẹn máa ran láì fún yín lọ́wọ́, á yá yín padà lọ́jọ́ tòní. Ọjọ́ ìjọyọ̀ tó ṣe é pọ̀pọ̀lọpọ̀ yín bí tẹ́ẹ̀ ṣe sí rárá, ó ṣeéṣe kẹ́ jẹ́ ń bẹ̀, ó ṣeéṣe kẹ́ rí ire ìfàjẹ́, ó ṣeéṣe kẹ́ ráǹfààní jẹ́ dáadáa ní ọjọ́ ti tòní. Ọjọ́ rere ló jẹ́ táyé ń yẹlẹ́ yípadà tẹ́sí lè rí ire gbámú dáadáa. Ọjọ́ tòní ẹ nílò support èèyàn kan láti jọ falẹ̀ mọ́ nǹkan lọ́jọ́ tòní. Ẹ má ṣe nǹkan ní ìṣe ẹ̀yin nìkan rárá lọ́jọ́ tòní. Ẹ lè ní supporter, ẹ lè lọ́ládùúró tì lọ́jọ́ tòní tó ṣe pé tó bá support yín ẹ má wulẹ̀ ní kí ló dé tán support yín. Wọ́n support yín kọ́ dúró tì yín báyìí, á bí kí nǹkan tí ẹ̀ ń ṣe kó gún régé. Àsìkò yìí ẹ lè fi ra shares pẹ̀lú báǹkì, ẹ lè fi ra shares pẹ̀lú company èyíkéyìí. Nǹkan tẹ́ bá tún invest lé lórí lásìkò yìí ó ṣeéṣe kí ó bí rere. Pàápàá ẹ lè invest sínú company èyíkéyìí tó bá wù yín. Ẹ lè pawọ́pọ̀ ṣe nǹkan pẹ̀lú èèyàn lọ́jọ́ tòní. Á bí ire ní ọjọ́ iwájú láṣẹ lọ́wọ́ Ọlọ́run bá, láṣẹ Èdùmàrè. Àsìkò yìí dẹ́rẹ̀ ó ṣeéṣe kọ́pọ̀lọpọ̀ yín kí ẹ bẹ̀rẹ̀ sí ní àìlèbìdò bákan. Ó dára kí ẹ lu àṣálẹ́ tòní pẹ̀lú ti olólùfẹ́ yín, kẹ́ lu àṣálẹ́ tòní pẹ̀lú wọn lọ́jọ́ tòní. Ẹ̀yin tẹ́ sì jẹ́ single náà, ó ṣeéṣe kí àǹfààní àti rí olólùfẹ́ kí ó ṣílẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní tó ṣe pé olólùfẹ́ yín náà máa like yín instantly. Àṣé bí ìgbà pé ẹ ní strong connection dáadáa. Tẹ́ bá wá kíyèsára, ẹ rí dájú pé ẹ ṣe prayer lẹ́yìn lórí dáadáa ṣáájú kí ẹ tó finú tán wọn jù torí olólùfẹ́ tẹ́ fẹ́ ní lásìkò yìí wọ́n lè wá kí wọ́n tún padà tún fẹ́ fuck up ní tó ọjọ́ iwájú. Fún ìdí èyí kí ẹ kíyèsára dáadáa, ẹ ṣèwádìí dáadáa pẹ̀lú àwọn tẹ́ bá pàdé. Kò ṣe gbogbo wọn ló fẹ́ fuck up, ṣùgbọ́n àwọn míì ni wọ́n lè fẹ́ fuck up ní ọjọ́ iwájú. Ẹ kíyèsára púpọ̀. Ìdí táwé fi lè kún náà ni pé àwọn èèyàn comment pé kí ló dé tá à ń sọ̀rọ̀ nípa single tó ṣe pé married people nìkan ni a máa ń sọ̀rọ̀ nípa rẹ̀ jù. Mo láti mẹ́nubà yẹn fẹ́yàn oníràwọ̀ Capricorn lọ́jọ́ tòní. Ẹ̀yin lè wá àǹfààní ìṣílẹ̀ fún lọ́jọ́ tòní. Ẹ̀yin tẹ́ jẹ́ Aquarius ẹ gbọ́dọ̀ dánwò rárá. Ẹ gbọ́dọ̀ lẹ́ẹ̀mú pàdé olólùfẹ́ kan lọ́jọ́ tòní àbẹ́ ìfinú tó olólùfẹ́ kan lọ́jọ́ tòní. Ẹ̀yin tẹ́ jẹ́ single kẹ́ kíyèsára. Oníràwọ̀ Capricorn ìwé wa wọlé dáadáa fún yín lọ́jọ́ tòní. Iṣẹ́ náà lọ bó ṣe yẹ kó lọ, bẹ́ẹ̀ sì ni ìbò yín á dìpò dáadáa lọ́jọ́ tòní, á wọnú ara strong dáadáa. Aago 5 kù ìṣẹ́jú 10 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 18 ọjọ́ tòní.
ọjọ́ tí ó rí bákan ló jẹ́ látàrí pé ìyẹn àti olólùfẹ́ yín lè jọ ní issue lénìí. Ẹ kíyèsára pẹ̀lú àwọn ìwà tẹ́yin fúnra yín máa wò tó jọ mọ́ ìwà síkírìtì kan tó lè fẹ́ bí gbọ́nmi sí omi ò tó láàrin ẹ̀yin àti ẹni tí ó jẹ́ olólùfẹ́ yín, ẹni tó jẹ́ ìyàwó yín lọ́jọ́ tòní. Ẹ kíyèsára bẹ́ni tó jẹ́ ọkọ yín, ẹ hùwà dáadáa, ẹ hùwà pẹ̀lẹ́, ìwà tá mú kínú wọn dùn báyìí ni kẹ́ wò. Ìwà tẹ́ wò látijọ́ mẹ́ta sólólùfẹ́ yín ó ṣeé ṣe kí ó fẹ́ bí issue fún yín lọ́jọ́ tòní, tàbí kẹ́fẹ́ máa ya yín nípa àbẹ́yìn gan fúnra yín léèyàn tí ò dáa. Àsìkò yìí àsìkò tó ṣe pé ẹ ní láti calm down dáadáa, ní láti jìnnà sí àwọ̀ láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín, kó má sí wàhálà, kó má sí ìdààmú. Ẹ sì pa síkírìtì mọ́ àwọn plan yẹn pamọ́ láṣìírí, gbogbo ọ̀rọ̀ kọ́ ni èèyàn ń sọ, gbogbo aṣọ kọ́ là ń sá lóòrùn. Kí ẹ kíyèsára dáadáa ní ọjọ́ ti tòní. Àsìkò yìí àwọn nǹkan tó bá dàbí ìgbà pé ti ṣe sẹ́yìn tó jẹ́ nǹkan tí kò dára, ó ṣeé ṣe kó fẹ́ rántí yín díẹ̀ lọ́wọ́ àárọ̀ mọ́ ọ̀sán lọ́jọ́ tòní. Ẹ ṣe prayer dáadáa, kó má sí wàhálà, kó má sí ìdààmú. Wọ́n láti bí nǹkan bí aago 3 ọ̀sán títí di bí ìrọ̀lẹ́ málẹ́, ó ṣeé ṣe kí ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín kó padà wọnú ara dáadáa, kó má padà sí issue rárá, kí èkó padà wáyé ní àárín ẹ̀yin méjèèjì, kómi tuntun wó kẹ́ja tún kó wọnú ẹ̀. Àwọn nǹkan tí ẹjọ́ ń fà kẹ́ padà finalize ẹ̀ síbí kan ní ọjọ́ ti tòní, kí gbogbo ẹ̀ lè lọ dáadáa, kí gbogbo ẹ̀ lè settle down. Ó sì dára kẹ́ lọ àṣálẹ́ tẹ̀ní pẹ̀lú olólùfẹ́ yín. Èyí máa bí kí ìbáṣepọ̀ yín kó tún strong sí dáadáa. Tẹ́ bá jà lọ́wọ́ òwúrọ̀ títí ìrọ̀lẹ́, ẹ máa parí ìjà náà ní ọjọ́ tòní tí ò ní sí wàhálà, tí ò ní sí ìdààmú. Ẹ̀yin tẹ́ sì jẹ́ single, tẹ́ bá pàdé èèyàn ní àṣálẹ́ tẹ̀ní, ó sì ń dára, kò sí wàhálà. Ṣùgbọ́n lọ́wọ́ àárọ̀ mọ́ ọ̀sán mọ́ ìrọ̀lẹ́ gan, ó ṣeé ṣe kí ẹni tẹ́ máa pàdé kó ṣe pé ó lè fẹ́ affect yín, ó lè jẹ́ ẹni tó yẹ pé kò fi bẹ́ẹ̀ dára rárá. Ẹ má wulẹ̀ ní ask ẹnì kankan out lọ́jọ́ tòní, àbẹ́ ń gbà fún ẹnì kankan ní ọjọ́ tòní. Ẹ jẹ́ kó tó bí ọwọ́ àṣálẹ́, kò sí wàhálà. Tẹ́ bá rí èèyàn tuntun lọ́wọ́ àṣálẹ́, kò sí problem. Iṣẹ́ á lọ dáadáa, relationship yín lè rí bákan. Ire wá wọlé fún yín lénìí pẹ̀lú aago 7 ní àṣálẹ́ sí aago 9:15 ní àṣálẹ́ jẹ́ àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ peach sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ mi tí kì í ro Pisces tàbí láàrin February 19 sí March 20 ọjọ́ tòní. Ọjọ́ oríire ló jẹ́, ọjọ́ àánú, ọjọ́ fọkànbalẹ̀ ló jẹ́. Bó tilẹ̀ jẹ́ pé ó ṣeé ṣe kí ẹ fẹ́ busy púpọ̀ lọ́jọ́ tòní, àwọn kankan á fẹ́ máa wọlé fún yín bí àwọn iṣẹ́ lọ́tùn lósì tó ṣe pé ẹ máa fẹ́ busy, stress á fẹ́ pọ̀ púpọ̀ fún yín rẹpẹtẹ lọ́jọ́ tòní. Ẹni tó bá sì jẹ́ pé bóyá ìlera kan bá fira látijọ́ mẹ́ta, ó ṣeé ṣe ká ìlera yẹn kó tún fẹ́ kẹnu sí díẹ̀ lọ́jọ́ tòní. Ẹ wá solution ṣe sí, ẹ wá nǹkan lò sí àìlera yẹn ní kíákíá, kí àìlera náà kó má dá yín lágara. Kí ẹ kíyèsára púpọ̀. Ẹ ṣe prayer dáadáa lọ́jọ́ tòní nípa ti ìlera ara yín, ìlera ara tó jí pépé, k'Ọlọ́run Ọba Olódùmarè kí ó fi fún yín. Ọjọ́ tòní jọ́jọ́ tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ yín ó ṣeé ṣe kí ẹ máa feel àìlera díẹ̀díẹ̀. Tẹ́ bá feel àìlera díẹ̀díẹ̀, ẹ má wá tún wá tẹpá mọ́ṣẹ́ ju bó ṣe yẹ lọ. Ṣùgbọ́n tẹ́ bá feel kankan, ó dára kẹ́ tẹpá mọ́ṣẹ́ lénìí, torí ọjọ́ iṣẹ́ lọ́jọ́ tòní jẹ́ ọjọ́ tí task máa pọ̀. Ẹ sì gbọ́dọ̀ gẹ̀ẹ́sẹ̀ ti ara yín. Ọjọ́ tẹ́ gbọ́dọ̀ fi plan ni, ẹ gbọ́dọ̀ ṣe nǹkan ní rush rárá. Ẹ gbọ́dọ̀ rush ara yín ju bó ṣe yẹ lọ. Ẹ máa ṣe nǹkan ní ṣísẹ̀ntẹ̀lé, kẹ́ má kọrin méjì bọ́ná lẹ́ẹ̀kan ṣoṣo. Èyí ló máa ràn yín lọ́wọ́ láti tètè mójútó àwọn task yín, láti lè farabalẹ̀ dáadáa, láti lè láǹfààní àti rí ọjọ́ ọ̀la lò fún àwọn nǹkan míì. Kò ní jẹ́ pé ẹ fẹ́ da gbogbo ẹ̀ pọ̀ débi pé mistake àwa wáyé, iṣẹ́ tẹ́ ṣe lénìí ẹ wá tún ṣe ní ọjọ́ ọ̀la. Kí ẹ kíyèsára púpọ̀. Kò sí wàhálà rárá lọ́jọ́ tòní. Iṣẹ́ á lọ dáadáa lọ́jọ́ tòní. Relationship yín yẹn ó ṣeé ṣe kẹ́ má fi bẹ́ẹ̀ ní full time fún relationship rẹpẹtẹ, kó ṣe pé ẹ máa fẹ́ busy gan lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni àǹfààní owó ṣeé ṣe kó wọlé fún yín látara títẹpá mọ́ṣẹ́ dáadáa ní ọjọ́ ti tòní pẹ̀lú. Ẹ organize ara yín dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ yín á máa wò pé báwo lẹ fẹ́ plan nǹkan lásìkò yìí, bóyá àwọn nǹkan tó wà lọ́rùn yín tẹ́ fẹ́ ṣe lásìkò yìí ní iṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ yín lè máa plan lé lórí ní àsìkò yìí. Ó dára kí ẹ plan dáadáa lọ́jọ́ tòní lórí nǹkan kí nǹkan. Kò dára rárá kí ẹ kú gìrì ṣe nǹkan. Aago 9:15 ní àṣálẹ́ sí aago 11:15 ní àṣálẹ́ jẹ́ àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ mustard yellow sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run Ọba Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.